This is my happy moment. Let the whole world know it. Heart so light, I floated. Yeah, I finally own it. Bàbá mímọ́ mímọ́. Mo support, yes. YUSSUF, TEMIDAYO, ODULAJA. ODULAJA. YUSSUF, TEMIDAYO, ODULAJA. ODULAJA. In general. Ẹ ṣeun gan sir. Lẹ́ǹkan sí orúkọ yín sir. Okay. Ẹ ṣeun gan sir. God bless you. Ìlú ti da àwọn mẹ̀kúnnù gan wọ́n ti ẹ ṣeun gan sir. Lẹ́ǹkan sí orúkọ yín sir. Èèyàn kan ló dẹ̀ ṣe fi ọkàn. Ẹ ṣeun gan sir. kò dẹ̀ sẹ́dá tó máa rélé tó máa ṣépè tó bá tẹ̀ ṣàdúrà fún yàdúrà tí mọ̀ yín. Ṣé mọ́tò ń sìn tó ń bọ̀ lára yá sìn tó sì pé gbàgbọ́gbàgbọ́ mọ́tò ti sáré gbàgbọ́ rẹ̀. Pé ní kẹ́dẹ̀ bí sí. Ok, pé àwọn tó máa ń dalẹ̀ yẹn àwọn Maiyegun náà ti sọ lánàá wọ́n ti sọ pé àwọn rọ àwọn èèyàn ẹ jẹ́ ká mọ̀ yẹn sọ fídíò tá release lánàá wọ́n ti sọ pé àwọn tó máa ń da ilẹ̀ yẹn ó máa tún fa much more flood sí kíní òun ni wọ́n ṣe sọ lánàá tó láwọn rọ project manager tó máa ń dalẹ̀ sí ilẹ̀ mobilize èyí tó bá dẹ̀ dá nǹkan tójú ẹ̀ bá rí òun ni kó faramọ́ ẹ ṣe gbẹ́ gan lọ́wọ́ bàbá Maiyegun Of Ikosa, òun ló ti dúró dáadáa yìí OSHIKOMAYA màmá náà ilé ìsè kí lẹ tún ní láti sọ sí nígbà tí project ń complete. ti da àwọn mẹ̀kúnnù gan wọ́n ti dúró. Òótọ́ ni èèyàn kan ló dẹ̀ ṣe fi ọkàn. Ìgbà èèyàn ló rí ibẹ̀ kò dẹ̀ sẹ́dá tó máa rélé tó máa ṣépè tó bá tẹ̀ ṣàdúrà fún yàdúrà tí mọ̀ yín. Ṣé mọ́tò ń sìn tó ń bọ̀ lára yá sìn tó sì pé gbàgbọ́gbàgbọ́ mọ́tò ti sáré gbàgbọ́. Àmọ́ wọn tó ń dalẹ̀ sínú kọ́tà tó bá stop wọ́n ní wọ́n là ń bá gan-an dì. Ẹ jẹ́ ká mọ̀ yín sir. Orúkọ mi ni ilé wọn ní sinmi wọn bá túbọ̀ nípa ọ̀fẹ́ máa dalẹ̀ sínú kọ́tà yìí torí ká wọ ààrẹ nǹkan tí adúpẹ́ in fact torí ayé pé ẹ̀yin gangan ni major site and project manager gọ̀ọ̀sẹ̀ yìí lẹ́ mobilize gbogbo bá ṣe bẹ̀rẹ̀ láti ọ̀hún yẹn adẹ̀rí pé ẹ ti dúpẹ́ gan lọ́wọ́ bàbá Maiyegun Of Ikosa African school Holy Flock school ti fẹ́ ọ̀nà yìí náà ó bàjẹ́ lọ sí ilé ìsè kílẹ̀ tún ní láti sọ sí nígbà tí project ń complete. Àmọ́ ẹni tó bá tún dànù sínú kọ́tà yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún mi mo tún bẹ̀ wọ́n mọ́ ODOGBOLU mo bẹ̀ wọ́n mo rọ̀ wọ́n pé kọ́ má dànù sínú kọ́tà yìí mọ́. Àwọn tó ń bọ̀ láti tún wá dé láti Orókúta tó máa ti sáré dalẹ̀ ojú tí sáré ní ọba yìí wọ́n máa dalẹ̀ ẹ sí wọ́n máa dalẹ̀ síbẹ̀ mọ́ ẹni tó bá dẹ̀ dalẹ̀ síbẹ̀ ìwọ tó bá rí tó bá mú ó máa lọ jófin ni ó máa lọ ṣẹ̀wọ̀n ni àwọn ọ̀dẹ̀ tún máa ṣépè fún ni pé ẹgbẹ́ tó bá dalẹ̀ sínú kọ́tà inú ilé ò ní rojú àbí tó bá dalẹ̀ gẹ́gẹ́ inú ilé àrẹ́jú àwọn tó bá ní kò fẹ́ máa ṣe lọ́dẹ̀ owó tún nǹkan ṣe tó da sínú kọ́tà náà torí ká wọ ààrẹ nǹkan tí omi yìí tó dẹ̀ jẹ́ owó lọ́ọ́ fi kó owó lọ́ọ́ fi ṣe lọ́ọ́ fi renovate ẹ̀. owó lọ́ọ́ fi ṣe orúkọ wọn yìí ń dalẹ̀ sí orúkọ wọn yìí kékeré tó ń lọ sí nọ́ọ̀sì. ẹ ṣùgbọ́n lẹ́ǹkan sórí kan. wọ́n máa ń gbé wọn kọ́kọ́ lọ́rùn láti wọnú omi. Adẹ̀rí pé mi ń ba African school Holy Flock school àdìgbò ń bàjẹ́. ọ̀nà yìí náà ó bàjẹ́ lọ sí lọ sí. tú àwọn kọ́tà yẹn tú àwọn kọ́tà tú àwọn convert yẹn. Àmọ́ ẹni tó bá tún dànù sínú kọ́tà yìí gẹ́gẹ́ bí nǹkan tí mo sọ fún mi mo tún bẹ̀ wọ́n mọ́ ODOGBOLU mo bẹ̀ wọ́n mo rọ̀ wọ́n pé kọ́ má dànù sínú kọ́tà yìí mọ́. Àwọn tó ń bọ̀ láti tún wá dé láti Orókúta tó máa ti sáré dalẹ̀ ojú tí sáré ní ọba yìí wọ́n máa dalẹ̀ ẹ sí kọ́ má dalẹ̀ síbẹ̀ mọ́ ẹni tó bá dẹ̀ dalẹ̀ síbẹ̀ nǹkan tó bá rí tó bá mú ó máa lọ jófin ni ó máa lọ ṣẹ̀wọ̀n ni àmọ́ ọ̀dẹ̀ tún máa ṣépè fún ni pé ẹgbẹ́ tó bá dalẹ̀ sínú kọ́tà inú ilé ò ní rojú o àbí tó bá dalẹ̀ kẹsàn inú ilé àrẹ́jú àwọn tó bá ní kò fẹ́ máa ṣe
tó dẹ̀ fi owó tún nǹkan ṣe tó da sínú kọ́tà náà tó dẹ̀ pé omi yẹn disturb ọmọ iléèwé. tó dẹ̀ jẹ́ owó lọ́ fi kó owó lọ́ fi ṣe lọ́ fi renovate ẹ̀. owó lọ́ fi ṣe torí tọ̀hún yìí tún ń dára sí orúkọ tọ̀hún ò ní nísìmí. ẹ ṣe gan-an lẹ́ǹkan sí orúkọ yẹn. orúkọ mi ni Àbáyọ̀mí Oyèsànyà. Okay, sir. Thank you.